àmì àmúbọ́ pọ̀ tó bá ti rí èéfín lójú àlá àmúbọ́ ńlá ni. èéfín tó èéfín bá ń rú àmúbọ́ nìyẹn kò sóhun tó lè ṣe á máa bọ́. ilé epo mọ̀ lè máa jó kéèyàn rí lójú oorun. ẹni. ilé epo lè máa jó kéèyàn rí lójú oorun. kò ṣe díjó yàtọ̀ èéfín mìíràn á kàn yọ wá kàn rí pé èèyàn kàn rí bẹ́ẹ̀ yẹn àmúbọ́ ni àmúbọ́ ni tàbí ọkàn sùn kàn rí pẹ́tíkù ìgò black lójú ara ẹ láì ṣojú ayé àmúbọ́ nìyẹn. So oríṣiríṣi àmì àmúbọ́ ló wà ẹ mọ̀ pé ọlọ́run dá ayé ó fi àmì hàn. àwọn àmì àmúbọ́. àmì àmúbọ́ là ń sọ nípa ẹ̀. ọmọ tó jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ àmì ni nígbà tó jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ kékeré ó di ìrànlọ́wọ́ kó máa mú bọ́ ọkọ. bàbá mo máa ń gbọ́ náà wọ́n ní bí èèyàn bá bí obìnrin bá. tó bá jábọ́ lẹ́yìn ìyá ẹ̀. tí ọmọ wa jábọ́ lẹ́yìn ìyá ẹ̀. kódà àmì ni ṣùgbọ́n ìgbà tó jábọ́ yẹn ó ní nǹkan tó yẹ kí ìyá yẹn kọ́kọ́ ṣe kíákíá. kí ni tó yẹ kó ṣe. nǹkan tó yẹ kọ́kọ́ ṣe ni pé. ẹ tún káàbọ̀ sórí ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV akọba akíjòyè akọmọdé akí àgbàlagbà akọkùnrin àsìkí obìnrin lónìí ohun tí a mọ̀ gbéyẹ̀wò lásìkò yìí òun ni ohun tí a pè ní àmúbọ́. kí lóhun tó ń ṣokùnfà àmúbọ́ torí àwọn ọ̀rọ̀ kan farasin gẹ́gẹ́ bí àṣírí tí bàbá tí wọ́n mọ̀ tán ìmọ́lẹ̀ sí fún wa bí ó bá jẹ́ wípé àwọn okùnfà àmúbọ́ nígbà míì bí èèyàn bá tètè kíyèsára ó ṣeé ṣe kí àmúbọ́ kó mọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn àlàyé nípa àmúbọ́ ẹlòmíì àmúbọ́ iṣẹ́ ni tó bá kù dẹ̀dẹ̀ iṣẹ́ yẹn ó tó lọ́wọ́ yóò rí àmúbọ́ ẹlòmíì òun àtọkùnrin kan gẹ́gẹ́ bí obìnrin òun àtọkùnrin kan wọ́n ti jọ gbà fúnra wọn tó bá kù dẹ̀dẹ̀ báyìí kí ọ̀rọ̀ pé àásù yìgì àṣègbéyàwó dé lọ́kọ́ ọ̀bàṣá ẹlòmíì ìyàwó ó lè jẹ́ pé àmúbọ́ aya ni ẹlòmíì ó sì lè jẹ́ àmúbọ́ ọkọ kí làwọn tó ń ṣokùnfà àmúbọ́ àwọn àṣírí kan sì wà mo tiẹ̀ gbọ́ pé bí èèyàn bá ń ṣe ìgbọ̀nsẹ̀ lójú oorun bóyá èèyàn ń rí ìgbọ̀nsẹ̀ ìyẹn ni pé etí wọn ń pè ní ìgbẹ́ ẹ má bínú o bí èèyàn bá ń rí ìgbọ̀nsẹ̀ lójú oorun wọ́n ní àṣírí wà ń bẹ̀ bàbá bẹ́ẹ̀ni ẹ kú dédé àkókò yìí. mo kí ẹ Òjó Awógbèmí ọkùnrin lẹ̀ ń ké sí. orí rẹ ò ní gbàbọ̀dẹ̀. àmín. mo kí gbogbo ẹ̀yin ọmọ àgbáyé pátápátá mo kí gbogbo ènìyàn. wòlíì Adéyẹmí Ògúnṣakí lórúkọ tèmi mo tún kí yín pé ẹ kú ìtẹ́tíléko a ó máa mú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀mí gẹ́gẹ́ bí ẹ̀mí ṣe darí wa máa wá fún yín ṣùgbọ́n ẹ ṣáà máa fàdúrà ràn wá lọ́wọ́ mo gbàdúrà fún gbogbo ẹni tó ń gbúròó mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ò ní sìnkú ọmọ. àmín. mo gbàdúrà fún ogun àmúbọ́ kó jáde láyé yín. àmín. gbogbo ogun ojú oorun kó wọlẹ̀. àmín. ogun kógun tí ẹ ò mọ̀ dí ogun àìmọ̀dí ẹ máa gbiná sọnù. àmín. yóò rí bẹ́ẹ̀ o. àmín. yóò sì rí bẹ́ẹ̀ o. àmín. ọlọ́run dáyé nìdí dára ènìyàn ló ń balẹ̀ ayé jẹ́ Òjó. ọlọ́run dáyé nìrí rẹ̀ wá o ènìyàn ló ń balẹ̀ ayé jẹ́. ọlọ́run dáyé nìdí sùn wọn ènìyàn ló ń balẹ̀ ayé jẹ́. ènìyàn ló ń dalẹ̀ ayé rú ènìyàn ló ń balẹ̀ ayé jẹ́. ọlọ́run kì í ṣe bí ènìyàn ní ẹ̀bẹ̀. tó tó rẹ̀ Olódùmarè. ó ti wà nìyẹn o. bàbá ẹ sọ wípé okùnfà àmúbọ́ pé ó ní àwọn àpẹẹrẹ kan bẹ́ẹ̀ni tí ó mọ̀ ń tọ́ka sí àmúbọ́. kéèyàn tó láàmúbọ́ àná tó ṣẹlẹ̀ báyọ̀ kó rí. pé àwọn èèyàn kì í kíyèsára ká ní pé àwọn ọmọ ènìyàn ń kíyèsára ni. bẹ́ẹ̀ni àbámọ̀mọ̀ rí àmúbọ́. bẹ́ẹ̀ni bàbá yìí ṣe àlàyé nípa àmúbọ́. àdúrà wa gbà. àmín. bí kí o sóhun tó ṣẹlẹ̀ tí kì í fi àmì hàn. ẹ rí pé tí alẹ́ bá lẹ́ ojú ọ̀run á máa dúdú díẹ̀díẹ̀ bí òjò bá fẹ́ rọ̀ á ṣú lọ́run àmì yìí àkọ́kọ́ tí èèyàn bá ṣe ìgbọ̀nsẹ̀ lójú àlá àmúbọ̀ nìyẹn àmúbọ̀ ohun rere nìyẹn ta ló fẹ́ dúró síbi tí ìgbọ̀nsẹ̀ wà gẹ́gẹ́ bí àṣírí láyé gbogbo tó bá ti jọ mọ́ kéèyàn máa ṣe ìgbọ̀nsẹ̀ àmúbọ̀ ni lójú oorun lójú àlá àmúbọ̀ ni tàbí kí ènìyàn wà kó máa bára rẹ̀ nílé bàbá ìyá àwọn àtijọ́ àmúbọ̀nì tàbí kí ènìyàn wà kó gbé oúnjẹ kalẹ̀ tó máa jẹ ní ojú oorun yẹn kó má dẹ̀ parí oúnjẹ yẹn títí ó fi kúrò àmúbọ̀nì tàbí kí ènìyàn wà lójú oorun kó wọ aṣọ bóyá ọkùnrin ni kó wọ ṣòkòtò kó má tí ì fi ẹ̀wù sí tó fi jí àmúbọ̀nì. bàbá ẹ má bínú
ẹni béèyàn bá rí ara èèyàn bẹ́ẹ̀ni lójú oorun lójú àlá bẹ́ẹ̀ni tó ń jẹun tí ò wá jẹun tí òjò oúnjẹ yẹn tán kó tó jí sáyé. àmúbọ̀ ni àmúbọ̀ ń gbogbo ni àṣetì ni tàbí èèyàn ń wọ aṣọ kò tí ì wọṣọ yẹn tán tó fi jí àmúbọ̀ ni. tó bá wọ̀ tán kó tó jí ńkọ́. tó bá wọ̀ tán kó tó jí ìtumọ̀ ọ̀tọ̀ nìyẹn. ìyẹn á gbàdúrà fún ìrìn àjò tí ayẹyẹ bá lè wà láì gbàdúrà sí, ìmúra ayẹyẹ láì gbàdúrà sí. ṣùgbọ́n tí o bá ti wọ̀ tí o dress tán tó dẹ̀ jí àmúbọ̀ nìyẹn. tàbí kí ènìyàn kó wà ní ojú àlá lójú oorun lójú àlá kó gbé ẹrù kó gbé sílẹ̀ kó wá ẹni tí ó gbé lé kó má rí kó tó máa bá gbé ẹni tí ó gbèrú àmúbọ̀ ni. tàbí kí ènìyàn wà ní ojú àlá kí wọ́n máa bá ṣe irun orí rẹ̀ irun orí yẹn kó má parí ẹ̀ títí ẹni yẹn fi jí àmúbọ̀ ni. àwọn àmúbọ̀ yẹn ó ti máa ń fara hàn, kò sóhun gbogbo tó bá fẹ́ ṣe ènìyàn á kọ́kọ́ fara hàn nínú afẹ́fẹ́ kẹ́ni tó ní ogun kó tó rí. yóò kọ́kọ́ fara hàn nínú afẹ́fẹ́. àwọn kọ́kọ́ fara hàn ṣùgbọ́n ìgbà míì a lè máa rí nǹkan kan ká má kà á sí ká má mọ̀ túmọ̀ ẹ̀. òun ló fi dáa kéèyàn máa béèrè, ó ní béèrè ó ní wá kiri, ó ní kó kàn kù. èèyàn ò lè jẹ́ lóní tí èèyàn bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́. so àwọn àmúbọ̀ yẹn àmúbọ̀ ẹlòmíì àmúbọ̀ ìgbéyàwó nìkan náà fún. ìyẹn ti wà ní àtẹ, ó lè wà lọ́wọ́ rẹ̀, wọ́n ti lè fàmì yẹn bí ìròka nígbà tó ń bọ̀ òrùka lójú àlá ẹni tó fẹ́ bá ṣe wedding ò rí àmúbọ̀ nìyẹn. ó dẹ̀ ń bọ òrùka lójú àlá. ó ń bọ òrùka ó dẹ̀ rí òrùka wedding lọ́wọ́ rẹ̀ lójú àlá ẹni tó dẹ̀ fẹ́ bá ṣe wedding ò rí sójú àmúbọ̀ nìyẹn. tàbí o bá aṣọ wedding gown ní ọrùn ẹ, aṣọ wedding gown tàbí o bá lọ́rùn rẹ o dẹ̀ ṣe wedding yẹn ṣùgbọ́n o kò rí àmúbọ̀ nìyẹn. tàbí o wà lójú oorun o bá ẹnìkan pàdé ó fẹ́ fún ẹ ní nǹkan ìwọ dẹ̀ ń nawọ́ láti gbà á ṣùgbọ́n títí o fi jí o ò gbà á àmúbọ̀ nìyẹn. o ò rí gbà. so àmúbọ̀ nìyẹn. so àwọn àmúbọ̀ wọ̀nyẹn ó pọ̀. tàbí kó wà ní ojú àlá àti ẹ jẹ́jẹ́ kí orí mọ́tò kó wọnú mọ́tò yẹn kí mọ́tò yẹn rìn díẹ̀ kó dé ìlàjì ọ̀nà kó dúró kó má kíìkì mọ́ àmúbọ̀ nìyẹn. àwọn àmì àmúbọ̀ wọ̀nyí ó ní èèyàn máa ń rí àpẹẹrẹ kó tó ṣẹlẹ̀ ṣùgbọ́n àwa kì í mọ̀. a ò kíyèsára. o ìgbà mìíràn wà àmúbọ̀ tó ń ṣe ọmọ ẹlòmíì inú fùfù ara ẹ̀ ló wà. nígbà tí èèyàn bá ń bá nǹkan lọ tó kàn bínú lójijì ṣé lójú oorun àbí lójú ayé. lójú ayé náà àtọjú oorun náà ni tó bínú lójijì tó fìbínú fi nǹkan yẹn lẹ̀ àmúbọ̀ náà ni. ẹlòmíràn wà àmúbọ̀ tiẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ ní àmì yẹn wà. kò sí nǹkan tó bá ti máa dáa fún rárá tó bá ti lè náwó sí báyìí á bọ́. ẹlòmíràn àmúbọ̀ tiẹ̀ ó kan àyà ẹ̀ ló wà, kò sóògùn tó bá ti gun àyà ẹ̀ ó máa bọ́ ni. tí a pè ní àmúbọ̀ nípa ètò ìgbéyàwó tá a pè ní ó kan àyà ẹlòmíràn ní tiẹ̀ wà. àmúbọ̀ ọmọ ẹlòmíì ó wà nínú ilé tó ń gbé torí pé àmì ti wà lára ilé yẹn, kò sí rere kan tó lè wọ ilé yẹn láyé àfi tó bá jáde ńbẹ̀. so oríṣiríṣi àwọn àmì àmúbọ̀ yẹn ti máa ń wà. àmúbọ̀ ohun rere, àmúbọ̀ ìgbéyàwó, àmúbọ̀ iṣẹ́, àmúbọ̀ aláàánú, àmúbọ̀ owó, àmúbọ̀ ipò, gbogbo nǹkan tó bá yàkù díẹ̀ kó bọ́ sí fẹ́lòmíì àtúnjábọ̀. àwọn àmúbọ̀ kan ń bẹ tó yẹ pé ayé ló wà nídìí yẹn, wọ́n á dìídì fi ṣe, wọ́n á ti fàmì yẹn sára ẹni yẹn pé oṣù mẹ́ta ohun tó bá nawọ́ rẹ̀ sí a máa jábọ́. sòun náà ò dẹ̀ ní mọ̀, gbogbo nǹkan máa jábọ́, àmúbọ̀ àwa sun, àmúbọ̀ ìgbéyàwó marital life, àmúbọ̀ iṣẹ́, àmúbọ̀ olóore, àmúbọ̀ gbogbo tó bá nawọ́ sí, àmúbọ̀ ipò,
àmúbọ́ gbogbo nǹkan ló lámúbọ́ ṣùgbọ́n ó ní ìtumọ̀ ó dẹ̀ lámì tó ń wà ká tó mọ̀. àwọn àpẹẹrẹ ó ti farahàn. ti farahàn. ṣùgbọ́n àkíyèsára àdẹ̀mọ̀nà àbáyọ. bàbá àwọn àpẹẹrẹ wọ̀nyí tí ó bá wá farahàn tó ti ń yé wa báyìí pé ó ń tọ́ka sí nǹkan kan báyìí ló fẹ́ ṣẹlẹ̀. ewu àmúbọ́ kí wá ní ọ̀nà àbáyọ sí àwọn kan báyìí. mọ̀ pé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwa ènìyàn ní especially èèyàn dúdú àgbàwẹ̀ àtàdúrà náà ni ṣùgbọ́n nígbà mìíràn kì í ṣe ohun gbogbo ní àwẹ̀ àtàdúrà ìgbésẹ̀ kí ni ìgbésẹ̀ tí ẹni tó bá ń láàmúbọ̀ yẹn lè gbé ìyẹn àkọ́kọ́ kó lọ wọ́nà kó lọ ta àwọn tó ń tọrọ owó bí àwọn oníbàárà àbí àwọn wèrè kó ta wọ́n lọ́rẹ kó fún wọn ní kó mọ tó ṣe ti késàrì fún késàrì kó dàníyàn sówó kó gbàdúrà kó fi tọrẹ. ìkejì kí ẹni yẹn sá fún ẹ̀ṣẹ̀ torí tí ẹ̀ṣẹ̀ bá kúrò láyé ẹni wọn bá ní ìyà máa jẹyàn mọ́. èèyàn lè máa gbé pẹ̀lú ẹni ibi tí ẹni yẹn bá ṣe mímọ́ ẹni ibi yẹn máa tẹríba ni ọ̀tá ẹni lè bomi fún ni ẹni tó ṣọ̀tá ẹni tí Ọlọ́run bá gbàgbára lọ́wọ́ ẹ̀ tán ó lè dẹni tó máa wá ń jẹ fún yàn torí pé Bíbélì ní ó ní ọ̀tá wa ó ní lójú ọ̀tá wa ó da òróró sí wa ní orí ó lágbo wa ṣe kí ni ó kún àkùnwọ́ sílẹ̀. so kò í ṣe gbogbo ọ̀tá ló lè kú rárá o ọmọ ọ̀tá kan wà o gbọ́dọ̀ ṣe dáadáa lójú wọn kó tó kú. kì í ṣe gbogbo ọ̀tá ló lè kú. rárá o gbogbo ọ̀tá Olúwa pọ̀ ọ̀tá mi. ò bá lọ sórí òkè Násárẹ́tì kó kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà kó lọ sí ti Israel ọ̀tá ò lè kú torí pé àkókò tí a dá ọ̀tá míì wọ́n ti sọ pé lójú rẹ̀ wàá kọ́lé ó dẹ̀ ń gbàdúrà ó lọ rí òkè kó kú kò rẹ̀ tí ì kọ́lé kò lè kú o torí ohun tó Olúwa ní kó ṣe lójú ẹ̀ ọjọ́ tó bá ṣe kó tó rí wàhálà a kàn lè bá ẹ gbọ́wọ́ èdè kó má dira ìgbọ́ tiẹ̀ mọ́ ṣùgbọ́n kó kú yẹn Ọlọ́run ló ní ẹ̀mí ó ní Fáráò ó ní mo sọ fún ẹ kó fọmọ Ísírẹ́lì sílẹ̀ nínú ìwé Ẹ́kísọ́dù orí 9 yẹn ẹsẹ̀ ìkíní lọ sàlẹ̀ ó ní kó fọmọ Ísírẹ́lì sílẹ̀ o Fáráò ní ta ni Olúwa ló dára èmi ò ní pa ẹ́ báyìí ṣùgbọ́n wàá fojú ẹ̀ rí ìyà ara ẹ̀ ò bá lọ sórí òkò bá gba bíríbírí kì í ṣe gbọ́ ọ̀tá ló lè kú o àwọn ọ̀tá kan ń bẹ ó dìgbà tó bá ra mọ́tò kó tó kú àwọn kan dìgbà tó bá dé ìlú òyìnbó àwọn kan dìgbà tó bá di èèyàn pàtàkì torí ohun tí ò fẹ́ kó ṣẹlẹ̀ láyé rẹ yẹn Ọlọ́run á fẹ́ kó ṣe lójú ẹ̀. tó túmọ̀ sí pé láì tí ì ṣe rere èèyàn ọ̀tá mìíràn ò lè kú ọ̀tá èèyàn ò ní kú nígbà míì. àwọn ọ̀tá kan ń bẹ wọ́n jẹ́ gẹ́gẹ́ bí mọ́tò wọ́n gbéyàn dé ìrìn àjò ni wọ́n máa jẹ́ kéèyàn débi tó ń lọ oore náà ṣe fún yàn ọ̀tá Joseph oore ló ṣe fún tí ẹni tó bá ti lógo ó gbọ́dọ̀ lọ́ta torí ọ̀tá ẹ ló máa ti débi ayọ̀ ẹ̀ ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ tó máa ń gbólóore pàdé ẹni ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ò bá ṣẹlẹ̀ olóore ò lè dé tó tó rọ̀ lódùmarè ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ kéèyàn tó débi tó ń lọ àṣírí lánàá Olúwa ní dáadáa tí mo dá yín ó ní mo dá yín pẹ̀lú àsìkò yín àsìkò ẹ̀dá kì í ṣẹgbẹ́ ọ̀tá tí àsìkò bá tó ọ̀tá máa ń tẹríba ni èyí tí ò bá tẹríba àwa wọlé sùn torí ìgbàlà ń lò láyé ẹnìkan ò láyé so àwọn àmì àmúbọ̀ yẹn ó pọ̀ lóríṣiríṣi àmì àmúbọ̀ pọ̀ tó bá ti rí èéfín lójú àlá àmúbọ̀ ńlá ni èéfín tó èéfín bá ń rú àmúbọ̀ nìyẹn kò sóhun tó lè ṣe á máa bọ́. ilé epo mọ̀ lè máa jó kéèyàn rí lójú oorun. ẹni. ilé epo lè máa jó kéèyàn rí lójú oorun. kò ṣe díjó yàtọ̀ èéfín mìíràn á kàn yọ wá kàn rí pé èèyàn kàn rí bẹ́ẹ̀ yẹn àmúbọ̀ ni àmúbọ̀ ni tàbí òkàn sùn kàn rí pẹ́tíkù ìgò black lójú ara ẹ láì ṣojú ayé àmúbọ̀ nìyẹn. so oríṣiríṣi àmì àmúbọ̀ ló wà ẹ mọ̀ pé Ọlọ́run dá ayé ó fi àmì hàn. àwọn àmì àmúbọ̀. àmì àmúbọ̀ là ń sọ nípa ẹ̀. Gbogbo àwọn àmì wọ̀nyí ó pọ̀ lóríṣiríṣi tàbí kó o sùn tìyẹ jẹ́jẹ́ kó wá lọ rí òkété òkété yẹn tó bá ti rí bẹ́ẹ̀ yẹn méjì lórí àmì àmúbọ́ tàbí kí wọ́n má rógun ikú òjijì àmì ni kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀dá inú afẹ́fẹ́ ló máa ń gbà tó bá ti gba inú afẹ́fẹ́ ló tó máa ń ṣẹlẹ̀ síbi tí a rán sí ẹ mọ̀ pé gbogbo ohun tí Ọlọ́run dá afẹ́fẹ́ nìkan ló máa ń gbà bọ̀dẹ̀ omi kì í gbà bọ̀dẹ̀ àmì rere lomi bá wá àmì tó dáa lomi bá wá. ẹni afẹ́fẹ́ ni mò ń gbà bọ̀dẹ̀. afẹ́fẹ́ ló ń gbà bọ̀dẹ̀. lọ́nà wo bàbá. àkọ́kọ́ tí ènìyàn bá fẹ́ bà tẹni jẹ́ tí àwọn
ẹlẹ́mìí òkùnkùn yẹn gbé agbára dání tó ń sà ẹ mọ̀ pé inú afẹ́fẹ́ ló máa gbà lọ bá ẹni yẹn ẹni yẹn ò sí níbi tó wà ṣùgbọ́n afẹ́fẹ́ ló máa rìn débẹ̀ bí èèyàn bá dẹ̀ fẹ́ ṣèkàsọ́ máa ráyé inú afẹ́fẹ́ náà ló máa fò débẹ̀ so afẹ́fẹ́ ló gba nǹkan mọ́ra omi ò ń gbà gbàkúgbà ẹ mọ̀ pé nínú ìṣẹ̀dá tó Ọlọ́run dá àwọn bí ilẹ̀ afẹ́fẹ́ omi igi ẹyẹ ẹranko ènìyàn dúníyàn gbogbo nǹkan wọ̀nyí ló ní àpẹẹrẹ àti àmì ẹ rí i pé bí ó ti wù kí ọ̀gbẹlẹ̀ kó pọ̀ tó nílé ayé ẹ rí i pé igi ọ̀pọ̀tọ́ kì í gbẹ igi ọ̀pọ̀tọ́ kì í gbẹ o ọ̀pọ̀tọ́ igi ọ̀pọ̀tọ́ ó kò jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè ó wà ní Israel igi ọ̀pọ̀tọ́ kì í gbẹ ẹ rí bó ti wù kó le tó kò sí omi inú àgbọn tó ń gbẹ àmì ni àṣírí ńlá Ọlọ́run ti dáhùn gbogbo ní àsìkò tiẹ̀ kò dẹ̀ wá sí nǹkan tó ga tí ò sí nǹkan tó tún ga jù béèyàn ga ẹni tó ga jù tó wà béèyàn bá dẹ̀ rẹ́ni tó ga jù ilẹ̀ ga jù gbogbo èèyàn àmì ni ó ní tí alẹ́ bá ti ń lẹ́ ẹ ó máa rí wípé àwọn ojú ọ̀run á wá change àwọn òṣùpá wá àwọn ìràwọ̀ á wá só ilẹ̀ oòrùn á padà ó ní mo fàmì fún ọjọ́ kó yọ ní àsìkò tiẹ̀ àmì yẹn ni àwọn bàbá yẹn máa ń wò ní àtijọ́ ẹ̀mọ̀ púpọ̀ sáwogo wọ́n máa wo òjìji ibi tó bá dé náà fi mọ̀ pé aago mẹ́ta ti tó. tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ mọ kíyèsí àmì. ẹ máa kíyèsí ra gbogbo nǹkan tó ń jálù ẹlòmíì àìkíyèsára ló fà á kì í ṣe ohun gbogbo lọ́ọ̀ta àìfúnra àtàìkíyèsára ló máa ń fa ìṣòro bá wa ènìyàn. àwọn àmì àmúbọ́ bàbá ọmọ tó jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ àmì ni nígbà tó jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ kékeré ó di ìrànlọ́wọ́ kó máa mú bọ́ ọkọ. bàbá mo máa ń gbọ́ náà wọ́n á ní bí èèyàn bá bí obìnrin bá ń tó bá jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ tí ọmọ wa jábọ́ lẹ́yìn ìyá ẹ̀. kódà àmì ni ṣùgbọ́n ìgbà tó jábọ́ yẹn ó ní nǹkan tó yẹ kí ìyá yẹn kọ́kọ́ ṣe kíákíá. kí ni tó yẹ kó ṣe. nǹkan tó yẹ kọ́kọ́ ṣe ni pé bí ọmọ yẹn ṣe jábọ́ yẹn kó fi ilẹ̀ bẹ́ẹ̀ kó má tí ì gbé ọmọ yẹn. àwọn èèyàn mọ̀ wò pé àwọn kí ló ń sọ fún ọmọ rẹ. kó fi ilẹ̀ bí ìṣẹ́jú kan kó fi ilẹ̀ bí ìṣẹ́jú kan tó bá ti fi ilẹ̀ bí ìṣẹ́jú kan kó wá dàyà dé ọmọ yẹn kó wá gbé padà torí tí o bá ṣe bẹ́ẹ̀ ó dàyà dé ọmọ yẹn kó tó gbé ọmọ yẹn padà sẹ́yìn torí tí o bá ṣe bẹ́ẹ̀ bí ọmọ yẹn bá fẹ́ kó ṣe ṣe kó máa bọ́ ó ṣe ṣe kó máa múṣẹ́ kó máa bọ́ torí àṣírí ńlá ni torí ẹ̀yìn nílé ọmọ nígbà tó ti lọ jálulẹ̀ yẹn àṣírí kan nìyẹn so ilẹ̀ ò ní gbọmọ lọ́wọ́ wa. ṣùgbọ́n bàbá kọ́mọ tó jábọ́ lẹ́yìn obìnrin wọ́n fi nǹkan gbé mọ́yìn. ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé iṣẹ́ ayé ni àwọn àgbà àwọn ayé ló gbà sílẹ̀. torí wọ́n fọ̀já mú. ọ̀gá yẹn wọ́n á tú náà ni ayé ò ní rí wa mú. àmín. abiyamọ ló lọmọ. lọ́rọ̀ kan ṣá. àmín ni. bí ọmọ bá jábọ́ lẹ́yìn obìnrin. lẹ́yìn tó bá jábọ́ ó ní bí ó ṣe kó rí àbí kò yẹ bẹ́ẹ̀ bí ọmọ bá jábọ́ ó ní bó ṣe lẹ́yìn ìyá rẹ̀ kò dára àmì ni ṣùgbọ́n Ọlọ́run sọ wípé ó lè mi máa dáàbò bo àwọn tí èmi ó dáàbò bò nítorí pé ohun gbogbo ní ṣíṣe fún Ọlọ́run kò dẹ̀ sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe gbogbo àwọn àmì tá à ń sọ yìí tí èèyàn bá ti ní Jésù tó ní Olúwa gbogbo àmì wọn asán náà ló máa já sí. ẹ ṣeun bàbá ó ṣeé ṣe àwọn yẹn lè fẹ́ máa pè yín torí gbogbo ìgbà ni wọ́n mọ̀ ń béèrè nọ́mbà yín lọ́wọ́ wa ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí àti ilé ìjọsìn yín ẹ sì tún sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí. wòlíì Ògúnṣakin lórúkọ tèmi láti inú ìjọ Healing Christ Apostolic Church Sunday bus stop Ìjọ̀ká road ní ìlú Àkúrẹ́ Olóyèmẹkùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé 08033526522 lẹ́ẹ̀kan sí 08033526522 tàbí WhatsApp nọ́mbà wa 08161261567 wòlíì Ògúnṣakin ni mo jẹ́ o mo kí yín
lágbára ọlọ́run ẹ ó ṣàṣeyọrí o Àmín. ọkàn yín ò balẹ̀ o Àmín. àmì àmúbọ̀ àmì ikú àmì gbogbo láyé yín kó parẹ́ o Àmín. ó ti rí bẹ́ẹ̀ o Àmín. láé àti láéláé. àmín. láwọn àwọn àkókò wo ni wọ́n lè máa pè yín a lè máa pè wá láti agogo 12 sísàlẹ̀ lọ́wọ́ ọ̀sán lọ́wọ́ ọ̀sán ìgbà mẹ́rin tún lè pè wá níbi aago 7 nírọ̀lẹ́ sí 8 àárọ̀ láàárọ̀ torí aago 9 la máa ń wọnú ilé ìjọsìn wa tá a máa ń bísí mọ́ lẹ́yìn rẹ̀ láti aago 12 sísàlẹ̀ àti free mo kí yín ẹ kú oríire. tọ́ adúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ mọ̀ nípa bàbá a sì ń bọ̀ lọ́nà o torí ìrìn àjò bàbá nínú iṣẹ́ wòlíì Bẹ́ẹ̀ni. gbogbo àlàyé yẹn àti ń pò papọ̀ bàbá ó ṣàlàyé torí ọ̀pọ̀lọpọ̀ ní pé bàbá yẹn ṣé wòlíì ni wọ́n ni àbí pásítọ̀ ni wọ́n ni ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ yẹn ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni àwọn sì ń gbádùn ọ̀rọ̀ tí bàbá ń sọ gbogbo ìrìn àjò wọn nídìí iṣẹ́ olúwa gbogbo bí wọ́n ti bí ẹyẹ ṣe wá sínú ilé ìjọsìn wọn pẹ̀lú tí àlápá gbogbo ẹ̀ pátápátá ni ẹ gbọ́ lẹ́nu bàbá bí a bá ti po àwọn kan bẹ́ẹ̀ pọ̀ tán tí ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ fi ìgbà gbogbo mọ̀ pín àwọn ètò tá a bá ti gbé sórí ìkànnì yìí ẹ mọ̀ pín fáwọn èèyàn kò ná ilé kankan ẹ ṣá mọ̀ pín kẹ́sì mọ̀ fi àwọn ọ̀rọ̀ àríwísí tábàlà àríwísí ẹ mọ̀ kọ́kún tẹ bá fẹ́ béèrè ẹ mọ̀ fi síbẹ̀ ẹ ṣé púpọ̀ kò ní bàjẹ́ fún yín o tèmi tí ń tòótọ́ Òjó Awógbèmí ló kọ tí mò ń jẹ́ kábíyèsí òkìkí ọládìfẹ́sì ni wọ́n pè mí o ká gbọ́ra láyọ̀ ká ríra láyọ̀ ká pàdé ayọ̀ ó di lábò òdìgbà.